èmi ní Jamaica tó ń wí àtúnbí ọlọ́rin ti sẹ́yìn. torí tàkùkọ bá kọ lówùrọ̀ ọ̀hún ayé á gbọ́ aráyé bá mi yọ ògo mi tí ibùyọ̀ àdára dénú. ṣígàgá o ṣígàgá o sọ pé ṣígàgá o ṣígàgá ọlọ́run tètè ṣígàgá ogun tó ń dí ire ayé ẹ lọ́wọ́. láwọn àsìkò kan bíi sẹ́ẹ̀lì la mọ̀ yín sí. sẹ́ẹ̀lì tí mò ń sọ fún yín islamic akọ ni mo fi táàmù ẹ̀ ní sẹ́ẹ̀lì nǹkan tí mo mìíràn ni pé ẹ ṣàkíyèsí orin wa o àwọn ohun tó máa nítumọ̀ ni ẹ máa bá ń bẹ̀ selected fine and meaningful lyrics ni mo ń pè ní sẹ́ẹ̀lì. olórin ló bí mi olórin ló wò mí dàgbà adáradénú àṣìṣe ẹ̀gbọ́n mi ò ń gbé kísà lórin o. ẹ̀gbọ́n yẹn all of a sudden ni wọ́n fò ṣánlẹ̀ tí wọ́n jáde láyé onílù tuntun wá ń lu àpàlà fún mi òun náà tún jáde láyé general manager mi tó jẹ́ ọ̀rẹ́ mi láti school òun náà tún jáde láyé kò pẹ́ sígbà yẹn ẹni tuntun wá jẹ́ agbódegbà the head of the coordinators mi Táíwò Alimi lórúkọ ẹ̀ òun náà bá tún jáde láyé débi wípé ẹ̀gbọ́n mi nìkan ló jáde láyé táwọn èèyàn sọ pé kí n forin sílẹ̀ eléyìí àwọn fábílì gan tiẹ̀ fẹ́ ni pé kí n má kọrin gbogbo mọ́ àánú Ọlọ́run ní composition wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó bá mọ nǹkan tó ń ṣe inú ayé tábàárẹ̀ ẹni tuntun ní ẹ̀bùn tó lóhùn sọ pé òun ní àwa náà sọ pé ó káàbọ̀ àwọn là ń pè ní producer àtàwọn music composers ṣùgbọ́n tẹ́ bá béèrè lọ́wọ́ wọn wọ́n máa sọ pé táwọn bá mú méjì wá Adéadénú á fi 40 kún akọrin pẹ̀lú Alhaji Shefu Alao àjọkọrin pọ̀ pẹ̀lú Kabiru Alayande Èrè Àsálàtù Alhaji Shakirudeen Orí àjọkọrin pọ̀ Lajala Africa tí wọ́n jẹ́ ní stage àjọkọrin pẹ̀lú Alhaji Òṣùpá Saheed Doctor àjọkọrin pẹ̀lú Alhaji Gala Pasuma èmi á máa sọ fún yín pé complete Fuji nínú orin Àsálàtù ló ti wá torí Dr. Sikiru Ayinde Barrister tó dá Fuji sílẹ̀ látìgbà tó ti bẹ̀rẹ̀ títọ́ fi parí ẹ̀ wọn ò ní sọ̀rọ̀ kọ́ máa sọ fún yín pé sọlú alánàbí Karim sallallahu alaihi wasallam bàbá mi kọ sákàrà èmi kọ Fuji tí ọmọ mi bá lóun fẹ́ kọ ẹ ní orin ẹ support ẹ nítorí pé Ọlọ́run ṣoore kan kò kọ́kọ́ sí kan nínú àwọn ọmọ náà tí wọn ò bá mi tẹ̀lé ìlànà education tí mo ní kan face tí wọn bá dẹ̀ ti níyẹn ó ti ní compass ó lè fi direct anything. gbàmúgbàmù jìgìjìgì orin lọ́nà mi gbàmúgbàmù jìgìjìgì orin lọ́nà mi. bàbá sẹ́mi ti dùnkì o. ẹ̀rín lọ́nà ìjọ. ọmọ balógun nìyẹn ṣàtìrí ó ń gbádùn mísíkì. omi tó ń gbádùn kọ̀ọ̀rọ̀. agbára Ọlọ́run tó tóbi jùlọ o agbára Ọlọ́run tó tóbi jùlọ tó ní kóhun tí ò sí kóhun máa wà òun ló lànà ọ̀rẹ́ tuntun ní ìbùkún bá dé ògo mi ti bùyọ ẹ̀yin tèmi ẹ bá mi yọ Adéadénú Jamaica torí tàkùkọ bá kọ lówùrọ̀ ọ̀hún ayé á gbọ́ aráyé bá mi yọ ògo mi ti bùyọ Adéadénú. ṣígàgá o ṣígàgá o sọ pé ṣígàgá o ṣígàgá Ọlọ́run tètè ṣígàgá ogun tó ń dí ire ayé ẹ lọ́wọ́ ṣé ẹ ti sọ bẹ́ẹ̀ àdúrà ní àṣẹ ọ̀rọ̀ ni yóò ti balẹ̀ ó dá àṣẹ bẹ́ẹ̀ ló máa rí lọ́la àánú kan ni ṣígàgá o ṣígàgá Ọlọ́run tètè ṣígàgá ogun tó ń dí ire ayé mi lọ́wọ́ abẹ́fẹ́ ni mo kè tí mo sọ wípé kìràkìtà ó tán ní sọnà là nílé ayé o Olúwa ọba ní pé kó yẹ ni ajágbó olóko igbe wọn ò délé apàjùbà kan ò lè mọ ọ́n lẹ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀dá ò lè ṣe a ò lè ṣe ká má máa sáré ni Olúwa tí ìmọ̀ wọn a máa jẹ́ o ká tó máa jẹ́ ènìyàn o àkànní wọn ò tètè mọ ìpele ayé ilé àsán ọjà ni àṣetílẹ̀ bá ti ṣú tẹ ní fẹ́tẹ̀ ní kọ̀ àwòrán èèyàn ọjà àtú àtúnbí àwùkọ́ àsín àhàkẹlẹ̀mbẹ̀ àbí ikú túbù ṣe gàdá ó náà ṣàyè òun tó ó mú Gbénga Adébóyè ìrìnàjò àwa ò rábẹ̀ ẹ̀fẹ̀ mọ́. Adéadénú báwo lè ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin gangan. orin lọ́nà mi o orin lọ́nà mi orin lọ́nà mi o orin lọ́nà mi because wọ́n kọ́ mi ní kéwú nílé kéwú dénú mo tún kàwé mú páàsì ń bẹ̀ ìwé àti kéwú wá ń wúlò fún mi ṣe rí i pé orin lọ́nà mi olórin ló bí mi olórin ló wò mí dàgbà Adéadénú àṣìṣe ẹ̀gbọ́n mi ò ń gbé kísà lórin o olórin ló bí mi ilé orin lágbé omi dàgbà Adéadénú ṣẹ́rí fàbúrò mi ó ń gbé yàtì lórí iyun bàbá tó bí mi olórin sákàrà ni tó dájú pọ́nbélé kó tó wá di chief ìmọ̀mù ìlú ńlá nígbòógì láta ẹ̀ ti bí mi Adéadénú màmá mi jó níwàkà tó ń kọ́ sẹ́lí ó ń ṣe àsálàtù ní mọ́ ṣáláṣí Àbẹ̀kẹ́ Ọlọ́run jẹ́ màmá pẹ́ f'Adéadénú ní gbogbo ibi tó ti bí mi orin ni wọ́n ń kọ tẹ́ bá délé gbélé
gbogbo ọkùnrin tó ń bẹ níbẹ̀ orin ni wọ́n ń kọ, àwọn obìnrin tó ń bẹ níbẹ̀ orin ni wọ́n ń kọ. ọmọ Adáradénú ó ń bẹ nínú ẹ̀jẹ̀ mi gangan ni. ó ń bẹ. mo bẹ̀rẹ̀ pẹ̀lú kíkọ orin ní ilé kéwú. irú àwọn orin wo lẹ̀ ń kọ́ lé kéwú gbà yẹn? Asalaalahu ilaina, Asalaalahu ilaina, Asalaalahu ilaina. Ọlọ́run sọ Kùránì kalẹ̀, Ọlọ́run sọ Kùránì kalẹ̀ fún Ànábì wa Muhammad. Àtúnjẹ́ ẹni tó máa ń lead orin ní school tá a bá ń ṣe cultural entertainment. ok. ó mì pé nítorí natural voice ni ìyẹn ṣe wà ordained láti jẹ́ pé mi ni wọ́n pè pé kí n máa lead nígbà náà. ok. ìyẹn la wá bá bọ̀ títí tí wọ́n tún fi gbà pé kí n máa lead orin ní ìjọ wa tá a mọ̀ sí Ansarudeen Youth Association of Nigeria Igbógìlà branch Adian Aljasa Lisan Lalisan. So mo máa ń lead orin tá a bá lọ sí naming a bá lọ sí wedding program. ní Ansarudeen Igbógìlà ọdún wo nìyẹn? ìyẹn ti tó bí 37 years ago. 37 years ago. So nígbà náà tí a wá ń lead orin fún wọn bẹ̀ a máa ń lọ sáwọn programs tó pọ̀. níbẹ̀ ni ọ̀gá mi Alhaji Semi Shaura of a blessed memory níbi orin Islam làwọn ti rí mi tí mo fi padà lọ ń gbérin fún wọn. ẹdùnà wọn rí bí orin Islam wọn á fàyìn wá sínú fújì. orin lórin àwọn olórin àwọn kì í discriminate ẹ̀yin tẹ́ ń wò wá. ẹ máa ìgbà máa sọ fún yín pé complete fújì nínú orin àsálàtù ló ti wá torí Dr. Sikiru Ayinde Barrister tó dá fújì sílẹ̀ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ títọ́ fi parí ẹ̀ wọn ò ní sọ̀rọ̀ kó máa sọ fún yín pé sọlú alánàbí Karim sallallahu alaihi wasallam complete fújì. ó dá mi lójú dáadáa mo máa ń sọ ní gbogbo ìgbà pé fújì àti jùjú méjèèjì wá láti inú orin ẹ̀sìn fújì wá láti inú Islamic jùjú dẹ̀ wá láti inú gospel. láti gbà yẹn mo wá gbérin fún Shaura. ẹdùnà Ìgbógìlà lẹ́ ń gbéṣẹ́ máa ń wọ mọ́tò láti Ìgbógìlà wá. wọn ò tí ì wá sí kò ń gbà yẹn. bọ́nà wà bó ni Shaura wà. Ìgbógìlà làwọn náà wà ń gbà yẹn. sọmọ Ìgbógìlà ni Shaura ni. Ìgbógìlà ni wọn. kò ju bí ọdún méjì lọ ni Shaura wa lọ sí Èkó nígbà tí wọ́n lọ sí Èkó èmi fi mo máa ń lọ bá wọn náà tó bá ní show but after that 2 years mo fi start band tọ̀dọ̀ tèmi náà. ní Ìgbógìlà náà. 35 years ago nìyẹn báyìí. 35 àwọn olórin wo ló tún wà ń Ìgbógìlà ń gbà yẹn tó ń kọrin? àwọn olórin pọ̀ àwọn èèyàn adáwọn olórin tó pọ̀ ń Ìgbógìlà a ní bro anẹni tó ń jẹ́ Bàrà Táyé ní Ìgbógìlà ń bẹ a ní Làbọ́ ní Ṣàwọ́njọ. Làbọ́. a ní àwọn èèyàn a ní sensation ní máa ṣàyí. sensation. àwọn èèyàn pọ̀ tí wọ́n kọrin a ní Alhaji Gafaru ní Ìlàró a ní Alhaji Rọ̀kínsìn ní Ìlàró àwọn èèyàn pọ̀ tí wọ́n kọrin títí di àsìkò yìí. but nígbà yẹn ṣé fújì náà lẹ fi bẹ̀rẹ̀ ni àbí orin Islam? àti mo dá báńdì mi sílẹ̀ fújì ni o. láti lẹ̀. mosque ni mo kọ Islam fún. ìjọ Ansarudeen ni mo kọrin Islam fún. pàtí mi dá báńdì mi sílẹ̀ fújì ni mo dá. láwọn àsìkò kan bíi sẹ́lí la mọ̀ yín sí. bí mo yẹ bá yín sọ̀rọ̀ sẹ́lí ni mò ń kọ látọjọ́ yẹn dòní sẹ́lí tí mò ń sọ fún yín Islamic akọ ni mo fi táàmù ẹ̀ ní sẹ́lí. nǹkan tí mo mìíràn ni pé ẹ ṣàkíyèsí orin wa o àwọn ohun tó máa nítumọ̀ ni ẹ máa bá ń bẹ̀ selected fine and meaningful lyrics ni mo ń pè ní sẹ́lí. selected fine and meaningful lyrics là ń pè ní sẹ́lí. SE and LY nínú selection yẹn àti nínú lyrics òun sẹ́lí tí mo. ok ẹ fún wa sẹ́lí kan sìn. ó ní ohun tẹ́ rí lẹ̀ ń jó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tẹ́ ń gbọ́ ti dé alóhun tẹ́ rí lẹ̀ ń jó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tẹ́ ń fẹ́ ti dé ọpẹ́ o ìgbà tá ò rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ la fi jó yìí tá a rí ó ní kí lẹ fi akọ ta ò lè kọ kí lẹ fi akọ ta ò kọ náà kí lẹ fi alú ta ò lè lu kí lẹ fi alú ta ò lè lu orin wo lẹ fi aṣọ ta ò forin sọ ṣebí kakọrin kádẹ lùlù arinrin sí káwọn ayé máa kó jẹ káwọn èèyàn máa gbọ́n mú láwọn ẹ̀dọ́ kí orin gidi tó ń dùn tó ní gbọ́ngbọ́n nú wà láì orin là ń kọ lágọ́dọ̀ bárẹ̀ yàmọ̀ orin pọ̀ tó ṣe pé ń tábàjù làwọn ayé a máa tu wò wọ́n á dẹ̀gbà wípé àṣẹ orin pọ̀ lágọ́dọ̀ orin là ń kọ. Adáradénú Jamaica ìbáwọlé á ronú láti ṣe first record. mo wá ṣe first album ní around 99 to 2000. kí lẹ pe title lẹ. narration. kí lẹ kọ́ ń bẹ̀. mo sọ yí pé bisimilayi mo ti dágbò fújì wàláì ọ̀dájú mo ti débi iṣẹ́ tíṣẹ́ ó bá pẹ́ ní ẹnìkan ìpẹ́ṣẹ́ tó bá ti ya Jamaica kì í pẹ́ máa ra mi. mo ní lọ́jọ́ ọjọ́ kan bàbá mi pẹ̀lú màmá mi wọ́n fi mí sílẹ̀ nínú ilé wọ́n gba ibiṣẹ́ ajé lọ nígbà tí wọ́n máa dé wọn ò bá mi ní ibẹ̀ mọ́
ṣé yẹn ló mú wọn tó ń pariwo wípé Jamiu mi dà Jamiu mi ò sí lé níbo ló lọ nígbà tó máa rí mi ó jẹ́lé agodo níbi tí mo ti ń gborin inú wa dùn púpọ̀ wọ́n sọ fún mi pé kí sá máa ṣọ́ra láwùjọ ọ̀rẹ́ o ọ̀rẹ́ ó sì mọ́ kárẹ́ ní bá rìn lóde kú máa ṣọ́ra o ọ̀rẹ́ ó sì mọ́ kárẹ́ ní bá rìn lóde kú máa ṣọ́ra ẹni tí ọ̀rẹ́ ẹ̀dá kò má ṣe bínú ẹni abínibí ń dání ẹni aníhùn ní ilẹ̀ ìyẹ̀gbọ́n ló fi sọ ọmọ adáradénú. yẹn ni narration kí lẹ̀ ń narrate ń gbà yẹn. mo narrate the birth of Yewa. The best of Yewa. the birth bíbí Yewa. Oh, the birth of Yewa. ní ọdún yẹn around ọdún yẹn ni a kúrò ní Ẹ̀gbádò. ṣé ẹ rántí bẹ́ẹ̀ ṣe narrate yẹn. sọ́nbẹ̀ mo ní ọ̀rọ̀ rẹ̀ yẹ gbé yẹ̀wò gbogbo ọmọ Yewa ọ̀rọ̀ rẹ̀ yẹ gbé yẹ̀wò gbogbo ọmọ Yewa mo ṣe bí tẹ́lẹ̀ rí Ẹ̀gbádò ṣàlà wà ń jẹ́ tí mo gbọ́jú bá jà máa ń kà o ṣùgbọ́n nísẹ̀yìn àti wádìí wa adáradénú àlàkọlà o ẹ jẹ́ kí Yewa sún wọn kó jọjú o ẹ túnbọ̀ bá wa túnlẹ̀ bàbá wa ṣe. adáradénú gbogbo báyìí náà dẹ̀ rí Gbógìlà lẹ́wà. bẹ́ẹ̀ni Gbógìlà làwọn. kí ni second record yín. a ṣe journey. ṣe travel ni. ẹ ṣeun ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí n tẹ̀sọ́ lẹ́ẹ̀kan pé èèyàn tí mo sọ pé èèyàn tó bá súnmọ́ Gbénga Adébóyè a máa fa àwọn èèyàn sí suspense nínú gbogbo àwọn èdè tó bá ń gbé wá journey tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ mi ti travel ń gbà yẹn mo sọ̀rọ̀ nípa ìrìn àjò Nàìjíríà tí mo mí pẹ̀lú journey mi. ṣé ẹ rántí díẹ̀ nù nǹkan tẹ́ mú gbà yẹn. bó ṣe pọ̀ tó náà yẹn a máa rántí díẹ̀ nítorí ká àti ìgbọ̀dọ̀ gbàgbé. mo sọ bẹ́ẹ̀ wípé ìrìn àjò Nàìjíríà láti 1960 ó dà gẹ́gẹ́ bí tí mo ṣètò ìjánu bí Musa alayhi salatu wa salamu ogójì ọ̀sán pẹ̀lú òru ni wọ́n fi rìnrìn yẹn sẹ́ tó fi délẹ̀ ìlérí káwá fi wé Nàìjíríà láti 1960 di ya 2000 ti Nàìjíríà bọ̀ sọ́wọ́ alágbádá journey tí mo sọ. adáradénú composition yín yẹn wọ́n máa ń kọ́ fẹ́yìn náà ni. àánú Ọlọ́run ni composition wa ká jẹ́wọ́ àánú Ọlọ́run ni composition wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó bá mọ nǹkan tó ṣe nú ayé tábàárẹ̀ ni tuntun ní ẹ̀bùn tó lóhùn sọ pé òun ní àwa náà sọ pé ó káàbọ̀ àwọn là ń pè ní producer àtàwọn music composers ṣùgbọ́n tẹ́ bá béèrè lọ́wọ́ wọn wọ́n máa sọ pé táwọn bá mú méjì wá adáradénú á fi 40 kún bọ̀ wọ́n ń bẹ tí wọ́n máa ń kọrin fún yàn àwa náà sì lè gbà kò síbi tí ọ̀rọ̀ Ọlọ́run ò ti lè wá ọgbọ́n jẹ́ nǹkan tó sọnù ibikíbi tá a bá dẹ̀ ti rí ọgbọ́n tó sọnù kò mí kò wọ́n nìkan ló lè gbé ọgbọ́n wá. rẹ́kọ̀dì mélòó lẹ ti ṣe. a ní 19 tó ti jáde. sá. 19 tó jáde. 9 tá a gbé jáde. 19 album. second one ní journey kí ni third one. sim card. sim card ṣé gbà ní sim card dídìrín. àsìkò yẹn ni fíìmù ni fóònù dé. ok. èmi wá fẹ́ sọ nǹkan kan nípa. kí lẹ wá sọ ń gbà ẹ kí lẹ sọ náà. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí yẹn náà mo tún diversify náà ni mo sọ fún wọn bẹ́ẹ̀ pé success is mine Ọlọ́run gbàdúrà mi success is mine Ọlọ́run gbàdúrà mi mo fẹ́ sim card sim card Ọlọ́run gbàdúrà mi owó ni mo fẹ́ Ọlọ́run fún mi lówó èyí tí ó ní ìdààmú mi owó ni mo fẹ́ ọmọ ni mo fẹ́ Ọlọ́run fún mi lọ́mọ èyí tí ó ní ẹ̀yẹ mi ọmọ ni mo fẹ́ àlàáfíà mo ń fẹ́ Ọlọ́run wá fi fún mi kò wọlé ànábì òun ṣá ni mo fẹ́ success is mine Ọlọ́run gbàdúrà mi mo fẹ́ sim card sim card Ọlọ́run gbàdúrà mi. success is mine sim tèmi lò nìyẹn kò yẹ sim kò. kí wàá ní kẹrin. that is authentic. ẹ ra nǹkan tó tún quality ń gbà yẹn. ẹ ṣe nígbà yẹn orin Fuji yẹn náà tí mo kọ yẹn náà orin yẹn ni mò ń pè ni mò ń sọ pé authentic lórí wa lélẹ́yìí mò ń sọ pé orin eléyìí o authentic kílẹ̀ tó sọ ń bẹ̀ tó bá ti gbọ́ Barrister rí ó yá ẹgbẹ́ Adáradénú ẹ̀ mọ̀ pé ìmísí Barrister ó wà ń bẹ̀ genuity ń gbénu orin àwọn èèyàn kan gẹ́gẹ́ bí ti Barrister tí mo proof ń bẹ̀ ni. kílẹ̀ wa kọ́ náà authentic yẹn. mo ní yes authentic lórin wa bí orúkọ mú ìwà owó ọmọ Adémọ́lá àwa tún la lùfọ́gẹ́ dárò kárúgbó gbọ́wọ́ ọjọ́ ìyẹn fáwọn sáwáwò bí àwọn òjò pagogo ọ̀ràǹdà gbogbo ayé ló ń gbádùn mi bí wọ́n ṣe gbádùn láti pẹ̀lú bàbá sùwé o so mo gbé authentic yẹn mo fi pé mú ìwà Adémọ́lá nínú orin yẹn. lẹ́yìn authentic nǹkan bó lẹ tán yà sí. lẹ́yìn authentic a ṣe Desire Deshika a ṣe Desire Deshika. ẹ ṣàbẹ̀rẹ̀ sí tó lọ. a ṣe appetizer a ṣe scarlet mix a ṣe my target a ṣe Fuji Today
ṣe lọ bẹ́ẹ̀ Barrister kú ní àsìkò yẹn àṣebàrí mẹ́sẹ̀gì. ẹ sọ kílẹ̀ kọ́nu Barry mẹ́sẹ̀gì yẹn. Àyìndé kú ayére tí ẹ̀gbọ́n máa tó gbèdé. Síkírù Àyìndé kú ayére tí ẹ̀gbọ́n máa tó gbèdé. Kúrúkúrú kò jẹ́ kàn gbẹ́sì ike Àyìndé wálé. nígbà yẹn. Kúrúkúrú kò jẹ́ kàn gbẹ́sì ike Àyìndé wálé. Àyìndé nírọ̀ òbí ìjàdí mi ń padà wá sílé. Àyìndé jẹ́wọ́ tápà ọmọ kan ni o. Òkú tápà kan ohun mi ayé tápà lóhun mi torí tí tápà bá kú wá ní kọ́ lọ́wọ́ fọ́nrán oyin kọ́ lọ́wọ́ owó òtútù wá. Owó òtútù ṣọ̀pọ̀ afárá oyin ṣọ̀wọ́n àti máa ra fọ́nrán oyin. Àyìndé jẹ́wọ́ tápà ọmọ kan ni o èèyàn rere láyìndé. Ó wáyé ó ráyé wá àfàwọn ọlọ́tẹ̀ ló máa ní Barry ó ráyé wá. Láti kékeré ló ti kọrin òye fáráyé títí tó fi dàgbà Bàmí Àyìndé ó jẹ́ gírí débi táwọn òtè wọ́n máa pomi pọ́n máa paná. Àyìndé títí tó fi dàgbà Bàmí Àyìndé ò lánà rí débi táwọn òtè wọ́n máa bomi pọ́n máa paná. Àyìndé kọrin ó gbòye rẹpẹtẹ àwọn òyìnbó wọ́n gbà pé olórin gidi ni àwọn ìjọba wọ́n gbà pé olórin gidi ni wọ́n fún lẹ́mẹ̀ẹ́fà wọ́n sọ pé Síkírù bàbá orin ni. now Ṣàwòrà lọ̀gá yín. Ṣàwòrà jà ní somebody nílé epo ọjà Àrígúndélé ló kọ́ mi níṣẹ́ mo admit mo gba bẹ́ẹ̀ torí mo gbèrè fún dáadáa. now ǹjẹ́ àti olórin tí ẹ̀yin náà lè ti tẹ́tí train. mo gẹ́gẹ́ bí Fuji ṣe gbà mi wù sí lórí afẹ́fẹ́ rí kí n dárúkọ ẹnìkan pé ọmọọṣẹ́ mi ni nítorí mo fi gbogbo ẹni sọ fún yín pé iṣẹ́ tí mò ń ṣe yìí iṣẹ́ yìí ò kì í fẹ́ gbà pé òun jẹ́ ọmọọṣẹ́ ìfiṣẹ́ Fuji yìí kí wọ́n tó lè gbà pé ọmọọṣẹ́ ni wọ́n ó máa ń pẹ́ èmi mọ̀ pé ó lákìlẹ̀ kó jẹ́ nítorí ìlànà tí mi gbà wọlé bí ìlànà ẹ̀sìn ṣe mọ̀ pé àwọn afẹ́ lè wọlé fáwọn afáwà tábà lóṣùgbọ́n kò tí ì tẹ́ wa lọ́rùn bíi pé ká wálẹ̀ báyìí ká kó sínú ẹ̀ so ẹ̀mí yẹn wà fún mi láti ṣe bẹ́ẹ̀ fáwọn ọ̀gá tèmi mi ń pèèyàn kan lọ́mọṣẹ́ mi lórí afẹ́fẹ́ àwọn èèyàn wà nínú ayé tí wọ́n kàn lágbájá báyìí product Adádé ni Ọlọ́run tún wá ṣoore kan pattern tí mo fi ń kọrin yẹn Ọlọ́run ní káwọn èèyàn kan máa kọrin pattern yẹn tó bá sọ fún mi pé ìwọ kì í ṣe ọmọ Adádé nú àtọ́ bá ti gbé orin yẹn wọ́n ti mọ̀ pé orin tó ń kọ yìí ó ti jọ Adádé nú ẹ ṣàkíyèsí pé tọmọ kékeré kan máa gbígbà Fújì lé ní nítorí máa kọ́ wú jáde náà ni èmi ní kìnìún èmi lẹ́kùn èmi ní kan so bóni wá ṣe gbà nìyẹn so. torí olórin kan jẹ́ Calypso ó ròyìn yín ó lásìkò kan òun wá bá Adádé nú. èmi ò ní pè èèyàn lọ́mọṣẹ́ ọmọṣẹ́ tó bá sọ fún aráyé pé Jamaica ọ̀gá ló jẹ́ sóhun èmi náà wá sọ wípé ṣe ti rí loyalty tí ọmọ yẹn proof ọmọ gidi ni èyí lọ ọmọ mi tínú mi dùn sí gidi ẹ máa gbọ́ tirẹ̀ Calypso orí adé ọmọ ni ní Nàìjíríà ní gbogbo àgbáyé òkè ní Dr. Sefiu Alao wà lọ́dọ̀ wa mẹ́ńtọ̀ la fi wọ́n ṣe lẹ́yìn ìgbà tí Barrister ti kúrò láyé ọ̀dọ̀ wọn la switch sí ní wàá tiẹ̀ wá ní kọrin lóde kí n má ṣe ìbá Sefiu Alao fisikálẹ̀ yàtọ̀ sí kí mo gbé sí ọkàn. Adọ́ládé nú number 1 gbogbo sẹ́ni worldwide number 2 Lagos State lẹ́yìn Kádóso tó jẹ́ olórí oko. ní pé tabarẹ́ nìkan tó sọ pé nìkan ò jẹ́ kóhun rọ́nà lọ nílùú tí ẹnìyẹn wà nínú ilé ayé tẹ́nìyẹn wà lèmi tí rọ́nà tèmi lọ èmi kọ́ ló ń ṣe wọn orí wọn ló ń ṣe wọn gbà yẹn orí olórí kì í ṣe èèyàn náà. Àlàó ti dọ̀ gbámúgbámú mo ṣe bójú sọmọ ò ṣe fọwọ́ gbámú bẹ́ẹ̀ nìkan lóhun ó mu onítòhún wá dẹ̀ fọ́ra rẹ̀ ẹ̀ka àṣà nǹkan tó ń ṣe wọ́n ní ìtọ́jú pé nìkan ṣe wọ́n ṣe olórí wo lẹ tí wàá bá kọrin pọ̀ rí. akọrin pẹ̀lú Alhaji Sefiu Alao àjọkọrin pọ̀ pẹ̀lú Dr. Kabiru Alayande Salatu Alhaji Shakrudeen orí àjọkọrin pọ̀ Lajala Africa Alhaji Taye Currency so then tó wá jẹ́ ní stage àjọkọrin pẹ̀lú Alhaji Òṣùpá Saheed Dr. àjọkọrin pẹ̀lú Alhaji Gala Pasuma. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò gbé tirẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo
gbogbo ẹ̀sán. gbẹ̀yìn tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Outla Bitter ti rà. ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Now Outla Bitter ti ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. a máa ń kọrin kan pé Prophet Jamaica aloyin lohun play your music because whenever you play your music everybody knows that your music is so unique. orin tí ń bá kọ ìlú tí ń bá lù èdè tí ń bá pè ohun tí ń bá lò ọba ló fún mi èmi lẹni tí wọ́n ń sọ Jòmó Àkànní èmi ló jíṣẹ́ fújì Jàmó èmi ló lòdù torí pé mo ti fi ẹnu ara mi pronounce pé òjíṣẹ́ fújì mo máa ń gbìyànjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti rí nǹkan kan ṣe tí màá lè dáhùn tó bá béèrè pé iṣẹ́ wo ló jẹ́ rí. Aláàjì wa ṣe rẹ́kọ̀dù ńgbà yẹn so wọ́n sọ inú rẹ́kọ̀dù yẹn wípé tí ẹ bá ń wá àlùjọ náà kò lè lówó tí ẹ bá ń sá fún náà kò lè lówó so mo wá kọrin náà ńgbà náà pé látọjọ́ tó ti pẹ́ lálá omi Sheffield tí ń kọrin fáráyé látọjọ́ tó ti pẹ́ lálá omi Sheffield tí ń kọrin fáráyé mo ní arábà ń bí orin àwọn èdè tó jẹ́ ti ìgbésẹ̀ ní Tàlàwọ́ Adékúnlé ṣùgbọ́n ṣẹ́rí èyí tí mo gbọ́ tí wọ́n kọ just of recent ni mo fẹ́ ká gbọ́ mo fẹ́ ká pàrọ̀ inú wa àtọ̀dọ̀fin inú wa wò sórí ọlọ́gbọ́n àti producer yẹn pé tẹ́mi bá ti sọ bẹ́ẹ̀ kí aláàjì kí wọ́n ṣàlàyé mo ìkọrin yẹn tán aláàjì dẹ̀ bọ́ sí pé adéadénú jàmí sí pátá o aláàjì àlà ló kọrin bẹ́ẹ̀ o agbọ̀ngbọ́tọ̀ èdè o òun ló dájà sílẹ̀ o ìyẹn ní géètì ní Ìbàdàn egun ló lọ́ra máṣíìnì ni o ó wá sọ fáwọn tí wọ́n jọ lọ wípé ẹ jẹ́ ká lọ bí àpàlọ̀ kan ẹ jẹ́ ká gbárùn ara wa ni wọ́n bá dá gbárùn bo Àlàó ni wọ́n bá dá gbárùn bo Àlàó Kàdóso ó ní pé orin tí mo kọ wípé téèyàn bá fẹ́ lówó tó bá ń sá fún náà kò lè lówó ohun tí mo fẹ́ pé yóò wà ní wípé owó la fi ń yọ jákà owó la fi ń yọ sàkà ohun gbogbo tí wọ́n ṣe ní inú ẹ̀sìn lórí owó ni owó la fi ń ṣe sí. bọ̀tádàdé nígbà míì náà ẹ máa ń kọ orin Islam gangan kì í fi Yorùbá sí tí fún àyẹn látàárọ̀ tẹkàn máa mú àbí ṣé àyà la máa pè yín àbí. àyà tó pè láyà náà ni nígbà tí mo kọrin fún Alhaji Sikiru Ayinde Barrister mo link ẹ mọ́ ìrìn àjò kan bẹ́ẹ̀ nígbà tí fẹ́ ṣàdúrà fún ọ. ó yẹ jẹ́ kí n gbọ́. ó ní lọ ọjọ́ tí mo bá bàrẹ̀ kọrin ó mà jọjọ́ ńlá láyé tó rò láfọ́ ọba jẹ́ ọjọ́ lọ ọjọ́ tí mo bá bàrẹ̀ kọrin ó mà jọjọ́ ńlá láyé tó rò láfọ́ ọba jẹ́ mo ní bami mali à ń bọ̀ Ìbàràpá ṣe dáadáa mo ní bami mali à ń bọ̀ Ìbàràpá ṣe dáadáa Adérójú máa ló lùlù fún mi pẹ̀lú àwọn òmèlé wọn Adérójú máa ló lùlù fún mi pẹ̀lú àwọn òmèlé wọn àwọn elégbè lẹ́yìn Bàrí ni wọ́n gbé erin sí i mo ní nígbà tí mo kọrin tán mo lọ kúnlẹ̀ sọ́dọ̀ Bàrí bàbá bá ṣàdúrà fún mi gan ni pẹ̀lú kéwu ibi tí mo ń bọ̀ nìyẹn o bàbá bá ṣàdúrà fún mi gan ni pẹ̀lú kéwu àmì ni mo ṣe mo wá ní tó bá ṣe pé tó ọjọ́ yẹn nìkan ṣoṣo lèmi bá rántí ó tọ́ ká kọ orin fún un àní tó bá ṣe pé tó ọjọ́ yẹn nìkan ṣoṣo lèmi bá rántí ó tọ́ ká kọ orin fún un kí n sì tún ṣàdúrà pẹ̀lú kéwu ńlá kí n sì tún ṣàdúrà pàtàkì pẹ̀lú kéwu ńlá torí pé wọ́n ṣe dáadáa àrùmú wàtá lálùmọ́dání wàkàbàtì àtúfùbíà àtàfù sàbìjánátì ànàjáwé òfìríkì ṣáìrùn làbíbàn wọ́sọ́ltù ìlà ayùlùkọ́ yóò mọ̀ bí ṣe rí láìláìlàlá wíre ní bàrí ṣe láìláìlàlá wíre ní bàrí ṣe Allah jẹ́ wà àlìjọ́ náà lọ bàrí ọlọ́run fa àlùjọ́ náà kẹ́ ẹ̀ láìláìlàlá èrè ní bàrí ṣe mo wá ní odidi alukurani yìí ni mo fẹ́ ké fágbájẹ́ lọ́la ẹ jẹ́ ká jọkà gbogbo wa àwùsùbí láì mìíràn ṣáìtọ́ nírọ̀ jíìm bísmíláì rahmani rahim
kúlí wàláhù ahadun Allahu samad lámúyálìdì wàlámúyúládì wàlámúyẹkùn làókùfù àhádùn ó ní ẹtú jẹ aka kan sí awaka bíi mẹ́ta torí tá a bá ti ka sóràtú ìkíláàsì mẹ́ta ó dá gẹ́gẹ́ bí odidi alukurani nínú ládàá ìrírí má ní gbàgbé pọ̀ gan-an ojoojúmọ́ náà lẹ̀dá ń rí ìrírí tẹ́lẹ̀ ọba tí débi tó ń lọ tó bá tún wá débi tó ń lọ tán ó tún di kókó gáìdì báyìí fáwọn ìrírí torí ìrírí ò lè tán nínú ayé ó pọ̀ o ṣé mo pé àǹtí ìlú kan bọ́ sí ìlú kan ẹni tó bá ti nírú àwọn ìrìnàjò mẹ́rin àmọ́ ìrírí ìlú kọ̀ọ̀kan ni challenges wà ṣùgbọ́n mo máa ń sọ fáwọn èèyàn yìí pé síwájú kíkan tó ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ tó lágbára òun ni ẹ̀gbọ́n mi Bọ́lájí Azeez tí mo fi dá yín lóhùn lẹ́ẹ̀kan pé orin ni wọ́n ń kọ́ ń lé wa pé ẹ̀gbọ́n tí wọ́n bí mi lé Bọ́lájí lórúkọ ẹ̀ ó ń gbé kísà lónìí tí mo fi ní olórin ló bí mi olórin lọ́wọ́ mi dàgbà ẹ̀gbọ́n tó bí mi lé Bọ́lájí lórúkọ ẹ̀ yẹn ń gbé kísà lórin o olórin ló bí mi olórin lọ́wọ́ mi dàgbà adáradénú Sheriff àbúrò mi yẹn ń gbé yàtì lórin o ẹ̀gbọ́n yẹn all of a sudden ni wọ́n fòṣánlẹ̀ tí wọ́n jáde láyé wọ́n fòṣánlẹ̀ wọ́n jáde láyé lọ́jọ́ náà lọ́hùn dẹ̀rẹ̀ àwọn èèyàn gbà yí pé ẹ̀gbọ́n ní backbone tó dé pé lóòótọ́ àwọn ni so kíjáde wọn láyé ó mi àga yẹn díẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló wá ń bá wa ń gbà yẹn pé tí iṣẹ́ fújì ò bá ṣe ṣe mọ́ bóyá kò fi sílẹ̀ ṣọ́ kẹ́gbọ́n tá a mọ̀ tá a gbójúlé náà ni kò sí mọ́ yìí so ó le díẹ̀ role tí wọ́n tún play nínú iṣẹ́ wa bàbá olówe kan ó ní tólórin bá ń lọ sóde kò ní gbàgbé àwọn agbérin kí orin wọn bá lè lárinrin tí wọ́n mọ pàtàkì elégbèrè mi ló jáde láyé yẹn tí wọ́n mọ̀ pé àyè yẹn ó ṣòfò díẹ̀ ṣùgbọ́n Ọlọ́run bá ó bá wa dìbẹ̀ nínú àwọn àmì wo nìyẹn àmì wo kan ṣẹlẹ̀ láìpẹ́ yìí tó ní agbára gan àmì wo tó ṣẹlẹ̀ ní pé elégbè mi ni ẹ̀gbọ́n mi tí ó jáde láyé yẹn onílù tó tún wá ń lu àpàlà fún mi òun náà tún jáde láyé general manager mi tó jẹ́ ọ̀rẹ́ mi láti school òun náà tún jáde láyé àwọn èèyàn wá débi wípé ẹ̀gbọ́n mi nìkan ló jáde láyé táwọn èèyàn sọ pé kí n forin sílẹ̀ eléyìí àwọn family gan tiẹ̀ fẹ́ ni pé kí n má kọrin gbọ̀ngàn mọ́ because pillars mẹ́ta ẹni tó fún mi ní analysis yẹn ó ní kí pillars mẹ́ta tó gbé orin dúró òun ni ègbè tó dúró ìlù tó dúró àti manager tó ń coordinate àwọn mẹ́ta ni wọ́n jáde láyé yìí ó jẹ́ nǹkan tí ó lágbára kò pẹ́ sígbà yẹn ẹni tuntun wá jẹ́ agbódegbà the head of the coordinators ni Táíwò Alimi lórúkọ ẹ̀ òun náà bá tún jáde láyé nírú àsìkò bẹ́ẹ̀ ìgbàgbọ́ àwọn èèyàn ni wípé àbí mo ti kó l'Abẹ́òkúta ni àbí wọ́n fi irú ìrìn àjò bẹ́yẹn lé mi kó l'Abẹ́òkúta but èmi gẹ́gẹ́ bí ẹnìkan àwọn onígbàgbọ́ pé èèyàn kan máa ń ṣe èèyàn kankan ẹni tó bá mọ ilé tó ti bí wa because èèyàn nǹkan tó kọ́ yé mi jù ni pé èèyàn tó ń ṣe èèyàn wọ́n ń ṣe òun náà tó kí wá ní ẹni tó mímọ̀ tó lè ṣèyàn lẹ́ni tí wọ́n lè ṣe Ọlọ́run kò sí ìlú kan tí mo gbé tí kankan lé mi ń bẹ̀ ṣé èèyàn kan lè léèyàn kó ń bí ká ẹ̀fọ́ ilẹ̀ fọláwo ẹ bèrè lẹ́nu ẹ̀ adéadélu lèmi ń jẹ́ mi bẹ́ẹ̀ nìkan jà ojú níbi mi bẹ́ẹ̀ nìkan jà ẹni jírí lè jí ń pa ẹ̀fọ́ ilẹ̀ fọláwo ìwọ mi ò kúrò l'Abẹ́òkúta mo lọ́fíìsì ní Ìlárò mo tún lọ́fíìsì ní Ṣàngó ìyàwó mi àtọmọ mi ò dẹ̀ kúrò l'Abẹ́òkúta láti gbàtà ti wà l'Abẹ́òkúta yẹn títí dìsí ilé mi náà ni mo ti wá síbi tí mo wà yìí. l'Abẹ́òkúta yìí náà bẹ́ẹ̀ni. Adáradénú ìgbà ni ká máa fọkàn sí next record yín báyìí. à ń kó àwọn iṣẹ́ pọ̀ lọ́wọ́ ó lè a ti parí album kan a tún ti ṣe kejì lọ́wọ́ báyìí. méjì fẹ́ jáde pọ̀ ni. báyìí kọ́kọ́ dé láti London aju London vibes aju yẹn. kí lẹ kọ́nu London vibes yẹn. níbẹ̀ ni mo ti kọ́ agbára Ọlọ́run tó tóbi jù lọ tó ní kóhun tí ò sí kóhun máa wà òun ló lànà oore tuntun ní ìbùkún bá dé ògo mi ti bùyọ ẹ̀yin tèmi ẹ bá mi yọ èmi ò bá wọn gbìmọ̀ ká mi ò ṣe láburú bẹ́ẹ̀ nìkan pórí mi á bá a lọ èmi ò bá wọn gbìmọ̀ tẹ̀ mi ò ṣe láburú bẹ́ẹ̀ nìkan pórí mi á bá a lọ èmi tèmi ṣàṣẹ bẹ̀rẹ̀ ògo mi tó ti wá tán níwọ̀kún láyé tèmi ti dire o èmi ò bá wọn gbìmọ̀ tẹ̀ mi ò ṣe láburú bẹ́ẹ̀ nìkan pórí mi á bá a lọ mo wá ní wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú díẹ̀díẹ̀ ẹ̀ṣẹ̀ ti rí gbogbo wa á débi àwọn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú díẹ̀díẹ̀ gbogbo wa á débi àwọn. iṣẹ́ fújì náà ló gbé yín dé London. pẹ̀lú ògo Ọlọ́run ariwo wọ́pọ̀ lórí social media wọ́n ní kí ló dé wọ́n ní mò ń ya pics káàkiri wọ́n ní mò ń ya fọ́tò káàkiri tó bá ṣe pé wọn náà gọ́ kí ló máa ṣe ni wọ́n ní kí ló dé ṣojú London tó lọ ni mo wá ní kí ni òní dé mo gbórin dé ìlú àwọn òyìnbó Adáradénú mo kọ fújì mo tún lo àlùjọ àwọn aráyé gbàjọ
wọ́n gbájọ́ mi wọ́n tún ná mi ní pounds rẹpẹtẹ àdáradénú òkè ṣòmọye tó ń ṣẹ́wó nígbà tí mo lọ ṣòmọye tó ń ṣẹ́wó láti 2 naira tó jẹ́ £1 láyé ìgbà tí wọ́n fún wa ní currency 2 naira equivalent to £1 kílẹ̀ wo títí tó wá fi di 2000 naira sí £1 nígbà yẹn ni mo lọ London ọmọ ìtàn ń ṣẹ́wó ṣáwo mi tó bá fún ẹ lórí ìyá ṣáálí pounds ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá fún ẹ lórí ìyá ṣáálí kó mórè kó appreciate torí pé iṣẹ́ náà ń ṣe ní London lókè òkun tó fi ń rówó kì í ṣe pé wọ́n ń wá owó ńlẹ̀ níbẹ̀ ní kó yá gbọ́ ṣọmọ ìtàn ń ṣẹ́wó. ẹ ká sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ká tó wá sọ̀rọ̀ bí onífújì gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwọn Yorùbá máa sọ pé ibi tó bá gbé ìgbàgbọ́ ẹ sí ni wàá ti bá àwọn bàbá wa dẹ̀ gbé ìgbàgbọ́ wọn síbi wípé Olúwa fún wa ní àwọn nǹkan kan láti fi ṣàwọn nǹkan kan spiritually tó dẹ̀ ń dáhùn bẹ́ẹ̀ lóòótọ́ gẹ́gẹ́ bí ibi tí àwọn ìgbàgbọ́ wa sí ń dáhùn bẹ́ẹ̀ ọwọ́ lè wá jẹ́ negative tàbí positive ìtàn tá a gbọ́ nínú iṣẹ́ orin lóòótọ́ iṣẹ́ orin le nínú orin kan tí Dr. Sefa Alao sọ àlàyé ẹ̀ náà ṣe tán sọ wípé iṣẹ́ orin le gan wọ́n máa ń dé ìgbàdé ńbẹ̀ pé gbà tí bàbá wa K1 the ultimate olórí ọmọọba Ìjẹ̀bú kingdom tí wọ́n dé àwọn náà wá sọ orin di Síkírá Síkírù ẹni bá ti gbọ́ táàmì àti gbọmọ orin tí mò ń sọ so ó túmọ̀ sí wípé tèmi ò bá tẹ̀ fẹ́ sọ wípé lóòótọ́ ni nǹkan yẹn wà ó wà lóòótọ́ tàbá tó wá gbọ́ ìtàn tèmi náà ń sọ látàárọ̀ ẹni tó bá ní ìgbàgbọ́ nípa arúgbó bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá kò nígbà wípé Ọlọ́run ló ṣe gbóhun tí mo sì pè ní challenges mi yẹn nígbà pé àwọn èèyàn náà ló ṣe bẹ́ẹ̀ fún mi a jẹ́ pé àwọn èèyàn ní negative agbára tí wọ́n fi ń ṣe àwọn nǹkan tí ò dáa ẹni tó bá wá fẹ́ kọrin tàbí ó fẹ́ sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣé wàá lè jẹ́ gbogbo ẹni tó wá ń wẹ̀ náà ni wọ́n nínú mímọ́ wọn a máa dán ni wò àti káwọn ìwé aláwìyé táwọn èèyàn lọ ṣe dán tí wọ́n ṣèkà fún wọn lóòótọ́ ni orin rí bẹ́ẹ̀ orin le tó bẹ́ẹ̀ because ẹnìkan tó fẹ́ sọ̀rọ̀ fáwọn multitude so o lè mọ ibi tí ká ti lè wà orin rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé pé gbogbo iṣẹ́ lórí bẹ́ẹ̀ o gbogbo iṣẹ́ lógún wà o because ayé fúnra ẹ̀ definition ẹ̀ ogun ni so pé iṣẹ́ ogun iṣẹ́ ẹ jẹ́ kí mi wá sọ fún ọ pé fújì ṣì wà bẹ́ẹ̀ fújì ṣì wà bẹ́ẹ̀ torí pé gbogbo iṣẹ́ ló ṣì wà bẹ́ẹ̀ ọjọ́ tí fújì ò ní síbẹ̀ mọ́ tí àwọn iṣẹ́ tó kù náà dẹ̀ ní síbẹ̀ mọ́ òun lọ́jọ́ táwọn kìrìsìtẹ́nì ò bá ti sọ holy fire kó pa ọ̀tá táwọn mùsùlùmí náà bá ti sọ pé wàyí náà júndà náà láhùndálìbù náà tí mùsùlùmí bá ṣe sọ pé wàyí náà júndà náà wà láhùndálìbù náà Olúwa gbé mi lékè ọ̀tá mi adépọ̀ ọ̀tá sì wà lẹ́nu ìwé ọ̀tá sì lọ ẹnu wípé ojú ti là òru làṣẹ̀kà yẹn kò sí mọ́ nígbà tójú ti là ètò kù dẹ̀ ní wípé kí ohun kálukú kó mọ ohun tó ń ṣe lórí iṣẹ́ kò sígbà tí yóò sí rere kò dẹ̀ sígbà tí yóò sí ibi. ká lọ́mọ yín kan dìde ń sìn bóun fẹ́ kọ fújì pẹ̀lú ìrírí tẹ̀yìn ti ní ṣe lè jẹ́ kọ́ ọmọ yín kọ. pẹ̀lú ògo Ọlọ́run mo lè jẹ́ kó kọ mo lè because bàbá mi kọ sákàrà èmi kọ fújì tí ọmọ mi bá lóun fẹ́ kọ ẹni orin ẹ support ẹ nítorí pé Ọlọ́run ṣoore kan kò kọ́kọ́ sí kan nínú àwọn ọmọ náà tí wọn ò bá mi tẹ̀lé ìlànà education tí mo ní kan face tí wọn bá dẹ̀ ti níyẹn ó ti ní compass ó lè fi direct anything. compass nìyẹn education tó máa fi direct ẹ ó lè ṣe anything. education ní compass ó ṣe pàtàkì. ìyá tó jẹni tí ò kàwé pọ̀ mo ní nígbà tí mo déyé wa ọ̀rọ̀ mi yé wọn wọ́n ní wọ́n fẹ́ mi lẹ́gbàá mo bá yọ síbẹ̀ ẹgbàgbà mi tọwọ́ tẹsẹ̀ mo kọrin fún wọn ní gbogbo Ìbàdàn dé gbogbo Ọ̀yọ́ tún yọ́nú sí mi mo kọrin fún wọn lẹ́kọ̀ọ́ dẹnu jà àwọn àkàwé Èkó tún kó mi mọ́ra ṣé tí wàá rí pọ́nrin ìwà dùn gan òmísìmísì ni orin wa yàtọ̀ ṣìkìrìmìdè ni àfàìmọ̀ ni kò ní mọ́ra ṣá lórí ìwà àtúbí ọmọdé gbọ́ wọn mú jó alàgbà gbọ́ wọn mú jó every nook and cranny nílẹ̀ yìí ó Jamaica ni wọ́n ẹ yàgò lọ́nà o ẹ bìlà fún wọn ẹ̀yin onítùkìtù níbo lẹ ti rí gbogbo orúmọ̀ tẹ́ ń sọ ẹ̀yin lọ́ọ́ dalẹ̀ rẹ ẹ̀yin lọ́ọ́ kété tẹ́ bá fámúlẹ̀ tẹ́ tún padà dáfá ewúrẹ́ ṣù sílé a ò bá wọn wí àgùntàn ṣù sílé a ò bá wọn wí kẹ́ni má ní tọ́ sílé wá wo odò yáyà alàgbàlúgbú ẹ wá wo odò ní yàrá ẹ kìlọ̀ fún kó má ṣe rú ẹ mọ́. tábàdẹ́ni tó sọ ìsọkúsọ nípa pé adúládé náà síbì kan kò síbì kan ẹjọ́ torí Ọlọ́run irọ́ ni o àwáwí ni o. Adáadé ní Jamaica àtúnbí kí ló fà àtúnbí yẹn. nígbà tí mo ṣe journey tí mo pè ní ìrìn àjò yẹn so mo tún tàgé àtúnbí mọ́ bẹ́ẹ̀ náà ìyẹn ni pé mo sọ kí mi kọrin mọ́ nílùú yìí so ó wá take wa bí some weeks tí mo ní mi kọrin mọ́ ó dẹ̀ mo fúnni sílẹ̀ lóòótọ́ tí mo grant àwọn interview pé mi kọrin mọ́ àwọn wá padà wá kọrin àwọn tó wá fojú nù wò wọ́n wá sọ pé kí ló bá dé
nínú rẹ́kọ̀dì mo wá sọ fún wọn pé èyí sani di ọ̀rọ̀ ohun tó mú mi dàtún bí gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè Katsina tí ṣúgà adéjọjọ èèyàn mi dáadáa èyí sani di ọ̀rọ̀ ohun tó mú mi dàtún bí mo ń bẹ nínú mosque mo sí náà lọ́wọ́ ẹ̀mí mímọ́ wọlé tọ̀ mí wípé kí n má ṣeré mọ́ mo bá fi fújì sílẹ̀ nínú ọkàn mi pé mi ò kọrin mọ́ ṣẹ́rí ìgbà tó máa tọ̀sẹ̀ kan ariwo ta lálà ariwo ta káyé ìgbà tó máa tọ̀sẹ̀ kan ariwo ta lálà ariwo ta káyé àwọn olólùfẹ́ mi gbogbo wọn máa fara kí wọ́n ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn kan sọ pé fún ló mú èdè ló mú mi kẹ́fún má ṣe fún mi èdè ò ní mú mi o because iṣẹ́ ọlọ́run lèmi jẹ́ ọjọ́ yẹn látàgì pé lọ́jọ́ tó ní rèéṣe sọ tó lóun òfin gbá mọ́ gbogbo ayé máa pariwo lọ́jọ́ tó ní rèéṣe sọ tó lóun òfin gbá mọ́ gbogbo ayé máa pariwo èmi lẹni tọ́lọ́run dá padà wípé kó lọ jíṣẹ́ tán oníṣẹ́ tí mo rán ẹ̀ ò tí ì jẹ́ tán àfi kí n wá padà kí n wá jẹ. so ẹ forin ilẹ̀ fún lóòótọ́. bẹ́ẹ̀ náà gbogbo àwọn shows tá a ti ní gbẹ́mí yẹn ṣe sọ fún mi pé orin tí ó mọ̀ pé orin ò tọ́ sínú orin ò ṣe kankan. mo kàn pé mánéjà mi ni pé ẹ má bínú o ṣe òkè tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọlọ́run ò ní ká fi àwọn ìlànà ẹ̀sìn náà sílẹ̀ a kàn rí fújì bí iṣẹ́ ajé ṣùgbọ́n báyìí ìní jẹ́ kí iṣẹ́ ajé kan kó mú ìsọ́njọ́ náà nìyẹn ó wá ní bóun ṣe wáyé gan wọ́n fẹ́ ṣe òwúdè pé èmi ni wọ́n wá ní kí àwọn wá play lọ́jọ́ náà kábíyèsí ẹ lọ nígbà tí bàtà máa fi dé èmi ti fújì sílẹ̀ omi ìdẹ̀ wá ẹni tó bá wà ń bẹ̀ níjọ́ náà lọ́hùn àmọ́ kí mi wá sí òwúdè yẹn ṣe é gbowó play ṣá. máníjà ló kó wá mi gbá lọ́wọ́ àwọn èèyàn sọ pé iṣẹ́ ti dáhùn wọn ti sàsílẹ̀ ọmọ yẹn wọn ṣe kí ni kàn but pẹ̀lú ògo ọlọ́run a padà rí àwọn ẹni ọlọ́run bí mo yẹ ka Kùránì tó níwọ̀n bá níjọ́ náà lọ́hùn ọkàn mi ò lọ síbi wípé a ní chapter kan tó ń jẹ́ the poet ọgbà ọ̀rọ̀ àwọn olórin ọkàn mi ò lọ bẹ̀ ṣùgbọ́n challenge yẹn ló wá jẹ́ kí n rí àwọn àfà tí wọ́n wá bá mi sọ̀rọ̀ wípé ọlọ́run ò ní ká má ṣiṣẹ́ ajé wa o àníyàn ọlọ́run fẹ́ wò láti ṣàkọ́kọ́ àti pé lànà tí wọ́n ti fi ń bá wa kọrin tiwa yà á ṣe lè manage ẹ̀ ó sì lọ náà wọ́n sọ̀rọ̀ nípa wípé bóyá àwọn báǹdì mi wà máa rí nínú wọn tó ń kírun tàbí wípé àwọn nǹkan tá à ń kọ a kì í deliberately kọ ohun tó máa corrupt tó bá jáde lẹ́nu wa jẹ́ pé fàájì ló gbé wa débẹ̀ níjọ́ náà lọ́wọ́ wa lọ jẹ́ kí n mọ̀ wípé súrà kan bẹ tó ń jẹ́ súrà tó ṣọ́ àárọ̀ yìí the poet áyà bíi 4 sí 5 tó gbẹ̀yìn súrà náà ó clarify olórin ó tún gratify olórin pàápàá ó authorize olórin ó ti tán áyà 4 tó gbẹ̀yìn súrà tó ṣọ́ àárọ̀ yìí kẹ́nìbọ̀dì lọ́ka. ó dà Adára Adénú ni ẹ ti ń gbádùn láti bí ìṣẹ́jú mélòó kan lórí ẹ fún àwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín gbogbo ẹ̀yin tẹ́ ń fọ́ lórin gidi tó mọ̀ nípa àgbékalẹ̀ tó yàtọ̀ ẹ fún àwọn èèyàn tẹlifóònù nọ́mbà yín sà. ẹ ṣe wọ̀nyí olólùfẹ́ wa ẹ pè mí sórí nọ́mbà yìí 08030475130 lẹ́ẹ̀kan sí òun náà ni WhatsApp mi 08030475130. Adára Adénú Jamaica. gbogbo olólùfẹ́ mi lápapọ̀ ẹ ṣáá mi bùwá ẹran bùwá àmàlà láwọn máa rí àwọn onírì bùwá àgbo àwọn alágbo wọn ń bẹ nínú àwọn èèyàn wa àwa kọrin wípé a ò pé kálágbo má ta pé kálágbo dẹ̀ máa pa owó ṣùgbọ́n káwa ṣáàtì má ṣe ṣàárẹ̀. ká ní pé Adára Adénú ò kọrin iṣẹ́ wo lè bá ṣe jàre. gbogbo àtọ́ tó máa ń béèrè yìí ẹ̀fẹ̀ ni máa fi ń dáhùn bá ní tí mi bá ṣeré ìjà ni mi bá jà níwà Yorùbá ni mo lè ṣe ọ̀kẹ́ opposite eré ìjà ni mo ní tí mi bá ṣe iṣẹ́ eré iṣẹ́ ìjà ni mi bá ṣe bọ̀ rárá mi wá ti ẹ̀rọ alẹ́ jà ń tèmi mi mọ́jà ṣùgbọ́n tí kálí mi ń kọrin Olúwa ló mọṣẹ́ àṣelà ká má parọ́ ṣùgbọ́n táwọn èèyàn fojú wò ní pé ó ṣeé ṣe kí n jẹ́ bóyá bí olùkọ́ èdè Lárúbáwá tàbí ní pé àkọ́mọ ní kéwú. ṣé mọ Nurudeen Májàgbọ́n. Nurudeen Májàgbọ́n. Jẹ̀lílì Májọ̀gẹ̀dẹ̀ ńkọ́. ìmọ̀ òun náà. ẹ ṣú ọ̀pẹ́ ẹ̀ mọ́ ẹ ṣe gan ẹ fún wa lórin ká máa lọ jàre Adára Adénú mò ń gbádùn yín jọ. ó yá bẹ ṣe ń gbórin wa ṣe mọ Nurudeen Májàgbọ́n ṣe mọ Jẹ̀lílì Májọ̀gẹ̀dẹ̀ mi ò mọ tẹ́lẹ̀ mo ti mọ lọ́dọ̀ Katsina tí mo ti bá wọn pàdé mo ti mọ̀ wọ́n ó àti mọ́ra wa Nurudeen Májàgbọ́n èèyàn Jẹ̀lílì Májọ̀gẹ̀dẹ̀ èèyàn Adára Adénú tí ó kì í jẹ ìjẹkújẹ. Nurudeen yẹn tẹ bá gbọ́ sórí ẹ nípele yan yín àfà níyan. Nurudeen Májàgbọ́n ẹ ò ní ẹni táwọn eléyìí bá fi hàn mí èmi gbà pé èèyàn ní ẹnìkan ò lè mọ tán kó já lájùlé bàbá ta ló fẹ́ mọ orúkọ ẹni jẹ ní lọ
ẹ̀yin tẹ́ mọ rúndì ní ilẹ̀ lè mórí kì í má jà gbọ́. ó dàbọ̀ adéọ̀dá ló dàbọ̀ dàbọ̀. bí a ṣe gbórin wa sínú yín dùn sí àtàwọn àtẹ̀yìn ìdùnnú pẹ̀láyọ̀ kọ́lọ́hún jẹ́ ó máa bá gbogbo wa. ẹ bá ń forin kí gbogbo àwọn olólùfẹ́ Katsina èyí náà ṣáà ti ń wo program yìí ti pẹ́. ẹ̀yin olólùfẹ́ Katsina tí a dé jòjò ẹ ti mọ̀ pé kò kí n gbéra tí ò ń lọ mọ́ nínú. ẹ ṣáà máa bá wa gbé ètò yìí ni ẹ máa wo ẹ máa yí kúrò níbẹ̀ mọ́ ó nítumọ̀ ó tún ní ládàá ẹ máa rọgbọ́n kọ́ nínú ẹ jọ̀wọ́ ẹ máa kówó lé ẹ polówó ọjà lọ́dọ̀ Katsina tí ẹ máa kówó lé tí bá ní Katsina tí àjọ ìjòjò ó ti yé ẹ nínú pátá mi nìyẹn kó máa yé wọn Katsina tí ò kí ń ṣọlẹ̀ o ẹ ṣàtìrí Katsina tí ò kí ń sùn lé. Ọlọ́run Adoradenu #1 gbogbo sẹ́ni worldwide #2 l'Ogun State lẹ́yìn Kádoso tó jẹ́ olórí oko. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹni ìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.